ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ wípé fídíò àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tá a ṣe lọ́jọ́ sí a ti sọ pé a máa ṣe part 2 rẹ̀ tó bá ṣeé ṣe gan lè ṣe part 3 torí àní fẹ́ kọ́rọ̀ wá pọ̀ jù ó ṣe pàtàkì fún wa láti tẹnumọ́ nítorí wípé a mọ̀ pé lẹ́yìn Ọlọ́run àwọn ìránṣẹ́ rẹ̀ ló tún kù. A rí i pé láyé Mósè ńgbà yẹn tí àwọn ọmọ Ísírẹ́lì ò bá tí ì rí Mósè wọn lè mọ nǹkan tí Ọlọ́run ní lẹ́mìí sí wọn. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nísìn lẹ́yìn Ọlọ́run àwọn ìránṣẹ́ rẹ̀ ló tún kù, àwọn ìránṣẹ́ rẹ̀ tòótọ́. So a sì rí wípé tá a bá wo iṣẹ́ ìránṣẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run gan wọ́n fẹ́ẹ̀ pọ̀ ju ti ìránṣẹ́ Ọlọ́run gan lọ. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin a máa ń níwà pé tá a bá ti mọ̀ pé àwa nìkan la wà níbì kan, ìwà tó máa ń wà associated mọ́ monopoly ni. A rí i pé tá a bá wà ní àdúgbò gan tó yẹ nìkan bá ń tajà tó yẹ pé nìkan ní ń tà tó sì mọ̀ pé òun ò lè l'alternative, òun ò lè ní competition, gbogbo ohun tó wù ní ọmọ ṣe sàn customer ẹni ọba. Ṣùgbọ́n tó bá yẹ pé inú ọjà láàrin ìjà tó èrò tí ń ta nǹkan pọ̀ gan sọ ọmọ wípé kálukú ó ṣe normal ni. Bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ó ṣùọ̀ fún wọn pé àwọn ò lè ní competition, àwọn ò lè wà replaced. Ìní ṣe máa ń fà tí wọ́n ṣe máa ń yọ àwọn ayọ̀ àyọ̀jù. A rí i pé tóbìnrin bá mọ̀ wípé òun lè wà replaced at any time kíákíá ni ó ṣe normal thing tó yẹ kó ṣe. Kò sí ni ìránṣẹ́ Ọlọ́run téèyàn bá bà nú jẹ́ bí ìgbà téèyàn bá ń rán àwọn ènìyàn lọ sí ọ̀run àpáàdì ni. Torí ìwàásù tó yẹ kó fìfọkànbalẹ̀ wà fún àwọn èèyàn kan kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ kò ní lè fi tọkàntọkàn wa ìwàásù yẹn. Bẹ́ẹ̀ ni ayé yìí náà la wà tá a rí ìránṣẹ́ Ọlọ́run tó sì fìbínú fọwọ́ rẹ̀ resign kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ nítorí ìbànújẹ́ ọkàn tíyàwó rẹ̀ ń fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń san gbà pé torí òbò, torí obìnrin, torí kinní kan, torí fẹ́ lọ fẹ́ yàwó lè ṣe fi iṣẹ́ ìránṣẹ́ lẹ̀. Even despite pé gbogbo ìgbà yẹn gan mi tí ìbẹ̀rẹ̀ sí ń take àwọn online professional courses nípa sex gan, nǹkan kan sọ fún mi pé there is something affecting this man of God nínú ọkàn rẹ̀. Ṣùgbọ́n ó ní ṣe bí òun ò lè ṣiṣẹ́ ìránṣẹ́ tó ń bá níyàwó mi ni òun ò fi iṣẹ́ ìránṣẹ́ lẹ̀, kì í ṣe pé inú ẹ̀dùn sà láti fi iṣẹ́ ńlẹ̀ torí àwa náà ń wàásù a mọ inner peace inner joy tá a mọ́ ní tá a bá wàásù. Even kó ṣe pé ìṣẹ́jú 5 ló fi preach wàá ní fulfilment, kì í ṣe pé inú ẹ̀ dùn láti kúrò ńbẹ̀bẹ̀, inú ẹ̀ bàjẹ́ ni nítorí àwọn ìwà ọ̀pọ̀lọpọ̀ ìwà tí àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run míì máa ń wù. Ẹlòmíì ti gbaṣẹ́ ìránṣẹ́ kúrò lọ́wọ́ ọkọ ẹ̀ nínú àtàrí kó mọ gbóbò pamọ́, látàrí kó mọ sọ̀rọ̀ òdì, látàrí kó mọ wu ìwà burúkú tó lòdì tí ó mọ ba inú ọkùnrin jẹ́. Bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ẹni yìí èèyàn náà kọ́kọ́ jẹ́ kó tó di pé wọ́n gbaṣẹ́ ìránṣẹ́, kó tó di pé wọ́n dá àmì òróró lé wọn lórí. So àmì òróró tí wọ́n dà lé wọn lórí yẹn, ìyẹn ò sọ wípé wọn ì ṣe èèyàn mọ́, ìyẹn ò sọ wípé wọ́n ti wá di áńgẹ́lì. Ṣóyé wa. So tí obìnrin bá sì ti ní impression tó bá ti ní mindset pé èmi nìkan kúkú ni, kò síbòmíì tí ń lọ, kò lè fẹ́ yàwó mi, kò lè replace mi. Irú àwọn ìwà yẹn ó máa ń mú kí obìnrin ó máa misbehave bó bá ṣe wù ni. So àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ó ṣe pàtàkì fún wọn gbogbo láti treat àwọn ìránṣẹ́ Ọlọ́run dáadáa, láti ṣe dáadáa pẹ̀lú wọn. Gbogbo àwọn tí wọ́n attack wa pé àwọn ọkùnrin là ń support, àwọn ò support àwọn ọkùnrin. Ẹ rí i pé fídíò tí mo drop recently yìí náà tí mo sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin bí ẹ̀mí Ọlọ́run bá ṣe gbé ọ̀rọ̀ wá sí ọkàn tèmi lèmi ṣe máa ń sọ. Ṣóyé wa. So ìwọ tó bá jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tó ń ní ọkọ rẹ lára, tó ń gbóbò pamọ́ fún un, tó ń sọ̀rọ̀ òdì sí, tó ń hùwà burúkú sí, tó ń hùwà ìwà tó lòdì even sí àwọn tán jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ gan, ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ló ń kó lọ sọ́run àpáàdì nítorí wípé ìránṣẹ́ Ọlọ́run yẹn kò ní fi ọkàn balẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́, kò ní fi ọkàn balẹ̀ wàásù. Bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run tí ò róbòdò tó wá sádùúgbò tó wá ń tòsí ọmọ nínú àdúgbò yẹn sà mọ àwọn tán ní pọ́blẹ́mù tán fẹ́ wá express mind wọn fún ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n tán bá ti rí pé ìránṣẹ́ Ọlọ́run wo náà ni tán wá tòsí ọmọ ń bí ìlànà, a rí wípé irú ẹni yẹn yóò tún rẹ̀wẹ̀sì nínú ọkàn rẹ̀, yóò tún bú rẹ̀wẹ̀sì sínú ọkàn ẹni pé ìránṣẹ́ Ọlọ́run yìí ṣe ìránṣẹ́ Ọlọ́run gidi. Ìránṣẹ́ Ọlọ́run gidi sì ni tọ́lọ́run lò. The anointing tọ́lọ́run fún okó, a ti sọ pé anointing tọ́lọ́run fún àwọn ẹ̀yà ara, àwọn nǹkan ọkùnrin, gbogbo nǹkan yẹn ó yàtọ̀ sí anointing tá a fi ń wàásù. The fact pé yẹn ń wàásù Ọlọ́run pé kò mí ìkókó ẹ̀ ò ní ṣiṣẹ́ mọ́. Ẹlòmíà wà nù àwẹ̀ báyìí ìyàwó ẹ̀ ò ní dáná nígbà tó bá di gbà àpò tó yẹ kó bírèkì. Kì í sì ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló lè mọ súnmọ́bìnrin ní gbogbo ìgbà. Torí ẹ̀ la ṣe ń sọ wípé one of the reasons tí máa ń mú kó kùnrin míì stay pẹ̀lú obìnrin kan yìí ni pé tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run máa ń gbàwẹ̀, ẹlòmíì ti níye days tí fi ń gbàwẹ̀ láàrin ọ̀sẹ̀. So
ẹ̀kọ́ kan tí ó jẹun yẹn náà ló máa lórí ọ̀fẹ́ láti súnmọ́ ìyàwó ẹ̀ ó lè jẹ́ pé gbà níyàwó òdìjúmọ́ rí ní olóhùn ráyè tiẹ̀ òun ò ṣe kinní kan wọ́n á wá máa ní ìbànújẹ́ ọkàn ẹgbẹẹgbẹ̀rún àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọn ò fi ìfọ̀kànbalẹ̀ wàásù ni wọn ò fi ìfọ̀kànbalẹ̀ àwọn tí Ọlọ́run rán wọn sí láti lọ mú wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ wọn ò rí ẹ̀mí balẹ̀ fi wàásù yẹn fún wọn délẹ̀ nítorí wípé ìbànújẹ́ ọkàn tí wọ́n ń rí látara ìyàwó tó wà nínú ilé ẹ lọ change ẹ lọ yí padà. Bẹ́ẹ̀ ni mọ́mì ni gbogbo èèyàn ń pè nínú ìjọ ni gbogbo wa ń pe àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run so mọ́mì yẹn ẹ mọ́ gbàgbé pé nítorí pé ẹ jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà ṣe ń pè yín mọ́mì. Mo wo interview grandma kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn nígbà táwọn lost ọkọ àwọn gbogbo tán ń pa àwọn madam wọ́n là máwọn ní straight pé lágbájá wá ń bí wọ́n nígbà yẹn làwọn tó mọ̀ pé yes nǹkan ń ṣe àwọn nítorí wípé àṣé nítorí pé ọkọ àwọn wà ní làwọn èèyàn ṣe ń sàpọ̀nlé àwọn so mọ́mì tá à ń pè yín mà torí pé ẹ fẹ́ dádì ni so ẹ ní láti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe láti fi ọkàn ìránṣẹ́ Ọlọ́run balẹ̀ kó lè wàásù ìrere kò sí ìpè tó kéré ẹni tí Ọlọ́run bá pè sí iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ńlá ni Ọlọ́run gbé fún un ló fa gan tọ́pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì fi misbehave tán fi ń fẹ́ ọmọ ìjọ wọn lẹ̀ lómi ń fẹ́ ọmọ ìjọ ẹlòmíín sleep around ẹ trace ẹ̀ round àmọ́ páwọn ìránṣẹ́ Ọlọ́run míì náà wà tẹ́ pé wọ́n máa ń hùwà tó wù wọ́n máa ń hùwà burúkú ṣùgbọ́n kò wọ́pọ̀ majority wọn ni wọ́n ń rí pain ni wọ́n ń rí ìjìyà lọ́dọ̀ àwọn ìyàwó wọn á fi ìyà oko jẹ wọ́n á fi ìyà òbò jẹ wọ́n á fi ìyà oúnjẹ jẹ wọ́n á fi ìyà ọ̀rọ̀ gidi á fi jẹ wọ́n ẹlòmíì ají lára olóòrù káwọn ó gbàdúrà fún àwọn ìjọ iṣẹ́ ìránṣẹ́ ìyàwó ẹlòmíì alóhùn ò lè ṣe òun ò ráyè òun àti ẹ̀wù gbaṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ìránṣẹ́ yìí ni wọ́n ti gbaṣẹ́ ìránṣẹ́ kó tó di pé wọ́n gbéyàwó kan tó gbé ẹ níyàwó ló ti mọ̀ pé ẹni yìí iṣẹ́ ìránṣẹ́ ní í ṣe tó o bá mọ̀ pé ò lè bá a ṣe mọ̀ wùlẹ̀ fẹ́ so ẹ mọ̀ fíl pé bóyá ẹ lè wà replaced kò sí tí ò lè ṣẹlẹ̀ Ọlọ́run gbọ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó wò pé ṣe nítorí jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò lè replace ẹ ó lè bínú pé òun òṣìṣẹ́ ìránṣẹ́ mọ́ níta látàrí àwà burúkú nígbà tí mo sì máa ń gbé ọ̀rọ̀ ìjọ sórí dáadáa tí mo sì máa ń lọ chọ́ọ̀chì mo ti lọ chọ́ọ̀chì kan rí gbà yẹn tá a fẹ́ jẹ oúnjẹ alẹ́ Olúwa tí gbogbo wa jókòó náà ni níyàwó ìránṣẹ́ Ọlọ́run bá mú microphone lórí pẹpẹ ló sọ pé tó ẹni tí ó fún wa ní iṣẹ́ ní oúnjẹ alẹ́ Olúwa yìí o ẹni ibú ni o ṣìnà ní mọ́ ṣe o gbogbo èèyàn ní irọ́ ni ẹlòmíì gbé báàgì ẹ̀ ó lọ àwa tá a lè dúró jọ oúnjẹ alẹ́ Olúwa ń jọ yẹn a jẹ́ ìgbà tó dọ̀sẹ̀ tó ń bọ̀ iṣẹ́ ìránṣẹ́ tó ń búùmù chọ́ọ̀chì tó kún tẹ́lẹ̀ èèyàn 15 ló wá bẹ́ẹ̀ ló wá jọ́sìn nítorí wípé that is how destructive a woman can be so ẹ mọ̀ fíw pé bóyá nítorí pé ẹ̀yin nìkan ni ẹ̀ lè pé méjì kẹ wá mọ̀ wá ṣe gbogbo nǹkan tó wù yín kẹ mọ̀ wá fi ṣe láàfá kò sẹ́ni tí ò lè wà replaced ẹ mọ̀ tàn láyé gbogbo alamọ̀ story Esther àti Vashti gbogbo alamọ̀ ohun tí Vashti ṣètò rọ́bà ní kó mọ̀ bọ̀ kán pè wá kó wá jó tó lòun ò wá ó ti gbàgbé pé nítorí yípo ń fọba lòun ṣe jẹ́ olórí so ẹ já mọ̀ ṣe normal ẹ mọ̀ change ìwà ẹ mọ̀ repent ẹ mọ̀ ṣe dáadáa sáwọn ìránṣẹ́ Ọlọ́run especially tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó ń ṣiṣẹ́ yẹn tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ẹ mọ̀ tó mọ̀ jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn ẹ mọ̀ gbóbò pamọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ òdì ẹ mọ̀ sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tí ó mọ̀ banú inú wọn jẹ́ kẹ wá wò pé ṣe bí ìránṣẹ́ Ọlọ́run ni kò sí tí ó ṣe pọ̀ sà tí ó ṣe ó pọ̀ gan gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì ni wọ́n ti lọ ṣìwàhù tí ọmọ tí ó yẹ kán tó sí ọmọ tí ó yẹ kán sọ̀rọ̀ sí wọ́n ti sọ̀rọ̀ sí nítorí pé sexual nature wọn kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe because ibi tó yẹ kán ti lọ exercise nature yẹn ààyè wọn fààyè gbà wọ́n níbẹ̀ so iṣẹ́ ìránṣẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ ńlá ni ẹni tí ò bá dẹ̀ lè ṣe kó mọ̀ wulẹ̀ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run nítorí wípé ẹgbẹẹgbẹ̀rún èèyàn ni ó mọ̀ kó lọ sí ọ̀run àpáàdì nípasẹ̀ ìwà burúkú tó bá ń wù sí ìránṣẹ́ Ọlọ́run yẹn so ó ṣe pàtàkì fún wa láti mọ̀ ó ṣe pàtàkì gidi nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ti baṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn jẹ́ ni wọ́n ti dàǹbarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn tó o bá ti ń hùwà burúkú tó o farabalẹ̀ fún ọkọ rẹ o ti ń baṣẹ́ ìránṣẹ́ ẹ̀ jẹ́ òdẹ̀ nímọ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń tòsí ọmọ ìjọ tí wọ́n ń tòsí kwaya tí wọ́n ń tòsí ọṣà tí wọ́n ń tòsí àwọn young ladies nínú ìjọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn jù ìyàwó wọn ló kọ̀ sí ẹ jù bẹ́ẹ̀ ni because there is this sense of I'm the only one. I can't be replaced. I can't have any other alternative. I can't have a co-wife. I can't have anything. Ìyẹn ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi máa ń misbehave. So ẹ nílò láti yí padà ìrònúpìwàdà yí padà ọkàn ló ṣe pàtàkì. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ráyè ṣiṣẹ́ ìránṣẹ́ nítorí wípé ìyàwó rẹ̀ ò fi lọ́kàn balẹ̀ ẹbí yẹn ń bẹ lórí ìyàwó yẹn náà sà. Ẹbí yẹn ń bẹ lórí rẹ̀. Ẹbí yẹn ó wà ní orí rẹ̀. So ó ṣe pàtàkì fún wa láti mọ̀. Ẹ mọ̀ wípé tọ́rọ̀ bá ṣẹlẹ̀
aspect tó bá concern kálukú ni kálukú ó ti sọ̀rọ̀. Aspect sex ló kan èmi because nǹkan tèmi ń kà nìyẹn. ṣóyè yín ó ṣe pàtàkì. A sì mọ̀ wípé ọkùnrin tó bá rí òbòdò tọkàn ẹ̀ bá balẹ̀ tó mọ̀ wípé yes anytime bá fẹ́ súnmọ́ ìyàwó mi àyè gbà mí, ìyẹn gò kọ́kọ́ fún ní sense of peace ní aspect náà pé I have my own bed, mi ní láti bẹ̀bẹ̀ kí n tó gun bẹ́ẹ̀dì yẹn. ṣóyè yín. ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìrònú pé yóò lọ wàásù yóò rọ̀ mú yóò rí ìdí, mo tẹ̀ tí máa ń sọ mo ní àwọn ọ̀ṣà kan mọ̀ họ́ọ̀ṣì àwọn tọ́nìdì ńlá síwájú mọ́ because ibẹ̀ làwọn ìránṣẹ́ Ọlọ́run ó ti mínísítà. mo léèyàn kan tó tí àjọ ń ṣe iṣẹ́ yìí tí ó ń ṣàlàyé fún mi pé ó ṣe pàtàkì fún wa láti mọ̀ tẹ́ bá ti họ́ọ̀ṣì àwọn ìdí ńlá síwájú ẹ mọ̀ confuse ọkàn àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. ṣóyè yín. bẹ̀ránṣẹ́ Ọlọ́run tó rọ́yàn tó rí ìdí tó rí gbogbo àwọn ṣéèpù yẹn ní ara ọmọ ìjọ tó sì fọkànbalẹ̀ pé ìbémi náà nílé, a rí i pé yóò tètè mójú kúrò. bẹ́ẹ̀ ni tó ṣe wípé tó nílé nǹkan bó bá béèrè wọn ní fún un, kò sí bí ò ṣe ní mọ̀ wo ohun tó bá rí yẹn. ṣóyè yín. so mo gbọ́ ìwàásù kan tí ìránṣẹ́ Ọlọ́run kan sọ, wọ́n ní chọ́ọ̀chì kan pe àwọn láti wá mínísítà, wọ́n ní bọ́n ṣe wá gbé àwọn kan wá síwájú báyìí kan wá jókòó, wọ́n láwọn ní láti balance ara wọn in front of the pillar. sẹ́mọ̀ yẹn ṣì wà lórí laptop mi pé àwọn fi pillar di ojú ni pé because táwọn bá wo ọ̀tún táwọn wo òsì báyìí another inspiration ló máa take over. That is a minister who is sincere to himself. wọ́n mọ̀ pé táwọn bá fi lè wo ẹ̀gbẹ́ wo ọ̀tún wo òsì àwọn á wà distracted. That's the nature of ọkùnrin. The fact wípé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò mí wípé sexual nature wọn ti kú. kí ló dé tí ẹni yẹn fi lo wisdom of pé let me balance myself in front of this pillar so that wọn ní rí ibẹ̀ yẹn pé Ọlọ́run sì ṣe àwọn tí ń round up sẹ́mọ̀ náà báwọn ṣe round up nìyẹn. so ó ṣe pàtàkì ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ẹ máa fi ara balẹ̀ fún àwọn ọkọ yín, ẹ máa súnmọ́ wọn, ẹ má máa gbóbò pamọ́ fún wọn, ẹ máa sọ̀rọ̀ gidi, ẹ máa gbàdúrà, ẹ máa rí validate wọn. tẹ́ bá ṣe ń rí fún wọn ní validation tẹ́ ń fún wọn ní ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìyànjú, orí wọn máa pé inú wọn máa dùn. in fact tí ọkùnrin bá ẹ̀ṣẹ̀ ní sex gan inspiration àti wàásù máa wá àwọn topic tó máa sọ̀rọ̀ lé lórí the way bó ṣe máa minister ní ọjọ́ yẹn ó máa special yàtọ̀. ẹ̀yin ẹ ṣe gẹ́gẹ́ bí experiment, ẹ̀yin ẹgbára yín lẹ̀ fọkọ yín kẹ́ ṣe normal thing tó yẹ kẹ́ ṣe, kẹ́ wá wo bí ó ṣe preach lórí pẹpẹ lọ́jọ́ kejì àbí lọ́jọ́ yẹn ẹ rí i pé preach yẹn máa sáǹdì ju ìgbà tí ó bá rí òbòdó lọ. ó ṣe pàtàkì. so ọ̀rọ̀ òbò àtọkọ ó important gan gidi tó yẹ ká sọ̀rọ̀ nípa rẹ̀. ṣóyè wa. so this is part 2. tá bá ní di part 3 a máa ṣe nítorí wípé àwọn responses tá bá ń rí òun náà ló máa determine maybe we still need to continue. so yẹ kó yé àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. àwọn míì wà tẹ́ pé they are young, àwọn ladies náà wà in their 20s ṣùgbọ́n tí wọ́n fẹ́ ìránṣẹ́ Ọlọ́run wọ́n nílò ẹ̀kọ́. the fact pé èèyàn fẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò mí pé ó ti mọ gbogbo tó yẹ kó mọ̀. wọ́n nílò ẹ̀kọ́ pé ẹni tó fẹ́ kì í ordinary èèyàn o, kì í ṣe ẹni tó lè mọ fòbò jẹ níyàwó, kì í ṣe ẹni tó lóun fẹ́ dú ẹ tó ní òsàyè o. ṣe mọ̀ pé tó bá jẹ́ lòmíì ní ẹ̀sán gbogbo ojú ò sí lára rẹ̀ ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run gbogbo ojú ló wà lára ìránṣẹ́ Ọlọ́run. so ẹ mọ̀ kó àwọn ènìyàn ṣìnà, ẹ mọ̀ kó àwọn ènìyàn lọ sínú ọ̀run àpáàdì. ìwàásù tó yẹ kí ọkọ yín wà láti jẹ́ kí àwọn èèyàn ronú pìwàdà, àìróbòdò kò jẹ́ kí ọkọ yín ó lè fi tọkàntọkàn ṣe ìwàásù yẹn fáwọn èèyàn, kò jẹ́ ó lè wàásù yẹn dé deep depth ibi tó yẹ kó wà dé. because ọkùnrin tí tó bá wà sexually deprived kò ní stable, kò ní wà psychologically stable, physically stable, mentally stable, spiritually gan kò ní stable. ẹ má jẹ́ àtànra wa. so ó ṣe pàtàkì fún àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run láti ronú pìwàdà. kì í ṣe ń gbẹ bá ràn ọmọ ìjọ tẹ bá ráwọn alàgbàjọ lẹ́wọ̀n ara ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe sà àkúṣe Olúwa kíní kan lẹ́wàá mọ́ rẹ́rìn. èèyàn burúkú sì lẹ jẹ́ sí ìránṣẹ́ Ọlọ́run yẹn nínú ilé. àìmọye ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tán ní pẹ́pẹ́ fúrú ńlọ́wọ́. ẹ bá rí wọn ẹ léèyàn tán irọ́ sì ní ìnira ni wọ́n ń kó fún ọkọ wọn. ẹlòmíì báyìí kò tiẹ̀ ṣe é máa sọ. so ẹ jẹ́ á ronú pìwàdà ká change. ó ṣe pàtàkì fún wa. Thank you so much.